Ẹ káàbọ̀ ní ọjọ́ tòní sí orí ìkànnì mi. Èní mo fẹ́ lọ sí Eruwa. So bí mo ṣe wà yìí mo ń rìn lọ síbi tí màá ti gbé báìkì dé ẹlẹ́ẹ̀lẹ́ tí ó máa gbé mi dé. Mo lọ sí màá ti gbé báìkì tí ó lọ sí ẹlẹ́ẹ̀lẹ́. Láti ẹlẹ́ẹ̀lẹ́ màá wọ ọkọ̀ Eruwa. Nǹkan tí mo fẹ́ lọ ṣe l'Eruwa ẹ tó máa mọ̀ láìpẹ́. Iwájú ni wọ́n fún mi sí. Mọ́tò Eruwa ń gbà mí wá gbé mẹ́rin sẹ́yìn méjì sí iwájú. Ẹ ti rí. Orí sí ibi tí ó ní àpẹẹrẹ kankan láàrin Ìbàdàn sí Eruwa àfi ti local government Ìdó. Eléyìí tí a sì ti kọjá ní ìsìn yìí. A ti wà ní Eruwa Town Hall ní ibi báyìí. Dádì ìgbà wo náà dá ibi báyìí sílẹ̀? Náà ti kọ́ hall yìí. Ṣé Eruwa Town Hall ni? Láti 80 ni wọ́n ti kọ́. 1980. Ó ti pẹ́ náà. Ẹ wò First Baptist Church Eruwa nìyí. Ẹ̀rí wọ́n nájà lẹ́yìn lóye ní lọ́jọ́ ọjà bí. Tọwọ́ bowó ọjà tọwọ́ bowó lélẹ̀. Nǹkan mi dẹ̀ mọ owó tó pọ̀ dání bàbá ra nǹkan dání lọ lé. A ti wà lókè ọba báyìí. A ti wà ní òkè ọba báyìí. Níbo lẹ kọ́kọ́ ń gbé wa lọ? Onígbàporo la gbé. Onígbàporo la kọ́kọ́ ń lọ báyìí. Wẹ́ẹ̀wẹ́. Agbe nìyí. Agbe dúdú. Kí ni iṣẹ́? Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn àkùkọ gàgàrà ìgalè Eruwa àgbẹ̀ ní ó ń dájọ́ wọn? Àwọn ìtumọ̀ ẹ̀ ni pé àkùkọ gàgàrà kì í kọ l'Eruwa àgbẹ̀ ní máa ń láyé àtijọ́. Ṣé mọ̀ pé àkùkọ máa ń kọ tó bá dé wọ́n máa ń lù kọ bíi táìmù tí báago kan bá lù táago méjì lù wọ́n máa ń kọ. Ṣùgbọ́n nígbà náà àgbẹ̀ yìí ni ló máa ń ṣiṣẹ́ àkùkọ. Wọ́n sọ wípé àkùkọ gàgàrà kì í kọ l'Eruwa. Àgbẹ̀ ló máa ń ṣiṣẹ́ àkùkọ nígbà kan. A ti fẹ́ máa lọ sí àpòrò báyìí. Bàbá yìí ní tọ́ gàdù wa, bàbá tó wọ fìlà blue. Ẹni tó mú mi dání ní Déjì. From let's go Nigeria. Sure. So let's go to Nigeria. Wherever you are. Rama. Àwọn ilẹ̀ tí ń gbà wọ́n padà torí kò sẹ́ni tó ń gbé bẹ́ẹ̀. Sá o. Kábíyèsí o. Ẹ kú ètò. A ti dé Onígbàporo báyìí. A ti ń gùn. Ẹ rí pé Olúwa tóbi lọ́ba. Gbogbo àwọn eléyìí ní poro. Igba dẹ̀ ni wọ́n pé igba. Ṣùgbọ́n tẹ́ bá ti ń kà ó máa dàrú mọ́ yín lójú. Àwọn tó ti kà láyé ìgbà kan wọ́n sọ pé igba poro ló wà ń bẹ. Omi yìí dẹ̀ ni wọ́n tó bá fún aláìsàn mu ara rẹ̀ máa yá. Ó ní bàbá yẹn sọ lẹ́ẹ̀kan wípé obìnrin tí ò bá fi jókòó sí ilé ọkọ pé tó bá mú wá bíbá ìtàn fún ọmọ ẹ̀ ní omi yìí mu ọmọ yẹn kò dé gbé
ilé ẹlòmíì àfi ilé bàbá rẹ̀. Obìnrin yẹn náà kò ní rí ibùjókòó àfi tó bá padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀. Great history, ìtàn ńlá la ní ilẹ̀ Yorùbá tí gbogbo wa ti pàdánù rẹ̀. Ìgbà gbogbo. Wọ́n dàbí pé ẹ̀ tí rojú mi látàárọ̀. Life at Igba Poro. Poro actually, Igba Poro 200. Jerry, bíbá yìí jìn gan. Bó ṣe dàbí pé ó kéré tó bá lọ fall. Wọ́n lè má rí ẹ̀fà. Àmọ́ nǹkan tá ní Nàìjíríà yìí. Nísìnyí báyìí mi lè fi cave wọ̀nyí. Torí pé igbó ti di gbogbo ẹ̀ pátá. A ti ń súnmọ́ akọlù yẹn báyìí. Lórí pé mo fẹ́ kẹ́ ẹ rí náà ni. Ẹ rí pé àṣù ọ̀gán bóyá ọ̀nà wa. Kò dá wa lójú ṣùgbọ́n a ṣáà ń súnmọ́. À ń súnmọ́ ní ìwọ̀nba ti wà. Ọ̀nà yẹn ò dá wa lójú ṣùgbọ́n à ń súnmọ́ ìwọ̀nba ti wà. Ẹ wo pipeline. Ẹ wo pipeline. Ọlọ́run ló má ti gbà tí pipeline tí wọ́n bẹ́. Wọ́n ti fi kíní síbẹ̀ so àlè kọjá bí. Ok, daddy ti fẹ́ mú wa lọ sí ẹ̀ǹdì mi. Ṣáà débi tán kọ̀ọ̀kan sí yẹn. Àbájọ wa débẹ̀ ní òní hàn mọ́. Akọlù mi ní face cap. Face cap yẹn. Rọ́ọ̀kì face cap yẹn. Àbájọ wa débẹ̀ a lè má lè rí. Òkè yẹn mọ́. Ṣé rí nǹkan tí a fẹ́ wá síbẹ̀ lẹ́ẹ̀kan? Ṣé rí pé igbó? Igbó rẹ̀ akọlù ní face cap tẹ́ ń wú lọ́kàn ẹ̀. Ṣé rí? Akọlù hill. Daddy tourist wà ní. Aborerin ní ọ̀nà bíbà yìí náà gbogbo bíbà ibi tí a ti kúrò ní akọlù báyìí. Àdúgbò tí akọlù wà ní. Àpò ìrẹ́rìn. Aborerin. Abo ìrẹ́rìn. Aborerin. Abo ẹ̀rín. Abo ẹ̀rín. Abo ẹ̀rín. Eruwa. What for? Deji, hello. Ẹ rọra o, ẹ̀yin ọmọ Yorùbá. Ṣé dáadáa lẹ́wà? Eruwa la wà o. Sọ̀kan tó wà l'Eruwa, ká fi tó yín létí ní ìlú gidi ní Eruwa. Ó dẹ̀ ní àwọn ìṣẹ̀ǹbáyé oríṣiríṣi tí ẹ lè wá wò. Tẹ́ máa gbọ́ ìtàn, àwọn ìtàn tó dùn. Ẹ máa rí ní ààfin ọba rí ère àkùkọ gàgàrà àti agbe. A dẹ̀ rí ère ọba Ṣẹ́kù. Ọdẹ tí ó tẹ ìlú Eruwa dó. A dẹ̀ ti lọ sí orí òkè kílóríkè yìí. Akọlù. Orí òkè Akọlù níbi tí àwọn ọmọ Eruwa máa ń sá pamọ́ sí tí ogun bá dé so that ogun ò ní kó wọn lọ, ó dẹ̀ máa ń bó wọn. So ìtàn yẹn súnmọ́ ìtàn Olúmọ. So kẹ́ rí pé àwa Yorùbá ìtàn wa ó papọ̀ mọ́ra wọn, ó papọ̀ díẹ̀díẹ̀. So ẹ wá sí Eruwa o, kẹ́ wá bá wọn ra ọjà.